Show more Arizona. Show more Galakuta. Loud and Lino Beamer. With Danny beat the sniper. Shabali, charge, Shabali, charge, Shabali, charge, Shabali, Shorty can't wait to dance. Shorty can't wait to twist. Shorty can't wait to shake the Picasso and make the boys a trip. Shorty can't wait to dance. Shorty can't wait to twist. Shorty can't wait to shake the Picasso and make the boys a trip. Show more Arizona. Show more Galakuta. Loud and Lino Beamer. With Danny beat the sniper. Side attraction. Hypertension. Side attraction. Stand attention. Shabali, charge, Shabali, charge, Shabali, charge, Gypsy, Farabale Jaja, like a fucking day, can you loud there? Go lobby, one go show, I think my way you call it that go show. Gradually, Mumbo girl, one in on represent Mumbo girl. Can't see me now, chilling with Pinto. Very fucking, is all I'm into. Shabali, charge, Shabali, charge, Shabali, charge, Shabali, charge, Shabali, charge, Shabali, charge, Shabali. Chop, chop, chop. Chop, chop, chop. Show more Arizona. Show more Galakuta. Loud and Lino Beamer. With Danny beat the sniper. Now let's what do I know? Where if you try to do job? Remember pastor? I feel like I'm going to go to you don't know, no. Gypsy on the mix. Ọmọ ológo gbéra, ọmọ ológo gbéra, ọmọ ológo gbéra. Inside bottle, agọ̀gọ̀, inside sachet, agọ̀gọ̀, òtútù ó wọ̀nyí, agọ̀gọ̀, ó wọ̀nyí òtútù, agọ̀gọ̀, inside bottle, agọ̀gọ̀, inside sachet, agọ̀gọ̀, òtútù ó wọ̀nyí, agọ̀gọ̀, ó wọ̀nyí òtútù, agọ̀gọ̀. Tọ̀nàtọ̀nà, ó ti fẹ́ máa di lemọ́lemọ́. Tọ̀nàtọ̀nà, ó ti fẹ́ máa di lemọ́lemọ́. Ṣákírù òsì mẹ́ràn nírú, ó ní kálọ̀kálọ̀ sónírú. Ẹ̀mọ̀ tí alẹ́ kẹsàn máa lẹ́, ẹ̀mọ̀ tí alẹ́ kẹsàn máa lẹ́, ẹ̀mọ̀ tí alẹ́ kẹsàn máa lẹ́, ẹ̀mọ̀ tí alẹ́ kẹsàn máa lẹ́. Sákàrà máa pọ́nbélé, ìbàlá, júbélé, pọ́nbélé, ìbàlá lálá. Alábà fresh gbèsè, ó bẹ́ẹ̀ ṣe. Inside bottle, agọ̀gọ̀, inside sachet, agọ̀gọ̀, òtútù ó wọ̀nyí, agọ̀gọ̀, ó wọ̀nyí òtútù, agọ̀gọ̀, inside bottle, agọ̀gọ̀, inside sachet, agọ̀gọ̀, òtútù ó wọ̀nyí, agọ̀gọ̀, ó wọ̀nyí òtútù, agọ̀gọ̀. Ọmọ ológo gbéra, pàmò bẹ̀tà gbéra, pàmò tọ́sọ̀ gbéra, bóyá má má gbéra. Láyé mi jẹ́ gàn Coca-Cola, mo já gángan, Indomie mo jẹ́ mọ́mọ́, Destiny ọmọ òjìyà mọ́, kí lọ́mọdé mọ́. Kò yí táyà, kò fi tìbí ṣeré, kò mú fi dín bọ́tù. Small but mighty kill the party. Inside bottle, agọ̀gọ̀, inside sachet, agọ̀gọ̀, òtútù ó wọ̀nyí, agọ̀gọ̀, ó wọ̀nyí òtútù, agọ̀gọ̀, inside bottle, agọ̀gọ̀, inside sachet, agọ̀gọ̀, òtútù ó wọ̀nyí, agọ̀gọ̀, ó wọ̀nyí òtútù, agọ̀gọ̀. Olúwe máa wé, ẹ̀ṣọ́ náà wọlé. Ọmọ ọlọ́jà kẹ̀ṣọ́ máa mú kékeré. Wọ́n
bọ́tí ọlọ́tílẹ̀ ọ̀mùtí ṣó fẹ́ fọtí wẹ̀ bọ́tí ọlọ́tílẹ̀ ọ̀mùtí ṣó fẹ́ fọtí wẹ̀. Street dey show me love I dey show them love too. DJ dey show me. Ẹni sọ̀rọ̀ bàbá respect you bàbá. Ẹ ṣé mo dúpẹ́ everybody. Èyí tó kàn nísìnyí nítorí wọ́n ní kí dùn kó pọ̀ ṣókí báyìí náà lọ́bẹ̀ oge. Ó wá kù sí Àrẹ̀mọ lọ́wọ́ báyìí kó choose ẹni tó wù kó gbégbá lé lọ́wọ́ ká dé bless ẹ. Kábíyèsí o kábíyèsí mo kí gbogbo ìlú pátápátá o lágbára àwọn tí ó nílẹ̀ yìí adé apẹ́ lórí ẹ ṣàmì ẹjọ́ bàtà pẹ́lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ adì abẹ́rẹ́. I think I'm right, Kábíyèsí. Thank you, Kábíyèsí. I appreciate you so much for this great honor. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé kì í ṣe ẹni kì í gbé igbá fún ẹni tó jẹ́ ọkàn mi gangan. As ẹni tí mo appreciate. Kábíyèsí o. Kábíyèsí o. Ọmọ ọba tí ń bá sẹ́mu. Ọmọlúwàbí ni. Ọmọ dáadáa. Ọkàn ọba ni. Choose your choice. Ẹ̀mí kábíyèsí. Owó rè. Ẹ̀wọ̀ ẹ̀ṣẹ̀ sùúrù ẹ̀ fílẹ̀ o. Ẹ jẹ́ ìrìn o. Àṣírí rọra tẹ́wọ́ yẹn. Àjọ fẹ́ gbà fún mi. Èmi ni níbi títà. Ẹ má ṣe báyìí. My baby, my sweetheart, you know I love you so much. Please, step forward. Ẹ bá mi sọ wọn láti ẹ̀wọ̀. Let us go bring it down. Kò lè dáná jẹ jábọ̀ ẹ̀yin náà pàtẹ́wọ́ àti ẹ pàtẹ́wọ́ àti. Ọ̀rọ̀ gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan. Gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan. Ẹ kú oríire. Ẹ kú oríire. Ẹ wá bí akọ àbíró. Ẹ bí abo àbíyè. Ẹ bí fún ẹbí wà lọ. Ẹsẹ̀ ò ní dàrú nínú ilé ọba wa. Ìwọ náà wàá wá ṣe oríire. Ò ní regret. Stand up. Thank you. Ẹ sọ láti wọlé ọkọ̀ sí. Káàbọ̀ sí Yọlá. Ṣé drop it? You drop it down. Let them go. Start for dance. Oyana. Jomo Arizona, Jomo Kalakuta, louder nínú bímọ, gbẹdání bíi ti sniper. Ṣàpàlì, charge, ṣàpàlì, charge, ṣàpàlì, charge, ṣàpàlì, charge, ṣàpàlì, bó ṣe rí gangan ni mo sọ fún ẹ látijọ́ tí mo ti dáyé ni mo sọ mi ò tí ì fẹ́ ríru surprise bẹ́ẹ̀ rí yes ó yà mí lẹ́nu gan ó lè jẹ́ kó jẹ́ nǹkan tó wù mí lórí mo kàn déédéé wẹ̀yìn nínú program yẹn mo dẹ̀ rí ẹ mi ò lè sọ bínú mi ṣe dùn tó wọ́n tún ti rán wọ́tà mo ní kí wọ́tà wá bá ẹ kó sọ fún ẹ kó bẹ́ẹ̀ kó jẹ́ kó wá síbẹ̀ nítorí kò sẹ́ni bòdì tí mo nífẹ̀ẹ́ sí ìwọ náà ni mo fẹ́ but tradition wa ni definitely àbọ̀dọ̀ ṣe àbọ̀dọ̀ jó ẹni ìjó ayé ló lajú tá à ń jó irú ìjó tá à ń jó yẹn ayé àtijọ́ yìí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó mújú dáadáa ni aṣọ gbà ó là dá fún gbà mi wá fẹ́ ṣe kíní kan kí ni mo lè fi búra fún ẹ tó lè fi gbàgbọ́ pẹ̀lú nǹkan tí mo fẹ́ sọ yìí. It's okay. No, èmi ni mo fẹ́ ṣe. No, you don't need it. Mo need ẹ. Mo pull up me now. Okay, má worry èmi akàn sọ mi ní búra. Okay. Kò sí nǹkan kí nǹkan láyé yìí. Mi ì rí nǹkan òun ní abẹ́ ọ̀ràn yìí tó lè jẹ́ kí n fi ẹ́ sílẹ̀. Wow. Mi ò rí nǹkan kan tó lè ṣẹlẹ̀. Irọ́ ni o. Mi ì ní bí ẹ́ sílẹ̀ láìláì. Thank you. Oh,
o ti rí reason tí mo sọ pé mi ò tí ì ráyè eré lẹ́ẹ̀kan mo ní láti sọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ. gbogbo ẹ̀kọ́ lọ́rọ̀ I want to pray with you. Are you serious? Yes. ibo ló wá gbọ́wọ́ sí i. àwọn ni bọ́wọ́ mi síbẹ̀ náà. ẹ ó yá gbọ́wọ́ ẹ̀ kó. mi ò lè gbé o. o ò lè gbé kó tó o bá ti gbọ́wọ́ ẹ̀ kó o bí ohun tẹ́lẹ̀ mi sọ ọ́ sì ni pé ká wọlé. Let's go. lè fira wa ṣe lẹ́yà tó tó báyìí àwa ló ń jó bí olórí burúkú jójó ìyà a ló ń jó bí olóṣì à ń yẹ ìyá ara wa inú wa ń dùn. ìjó òfò ìyá wọn ló máa ṣe lẹ́yà wa kọ. no àṣìbí sọ fún mi ṣé ibi prince yẹn lè pàdé àwa kó níbo la fẹ́ gbé gbà náà kó ní báwo ni tàwa ṣe jẹ́ wa ló ń downgrade àwa ó ń yẹ̀yẹ́ wa pípa àjámọ́ kankan àwa yèmí ó dùn mí gan o. ẹwà kò ń ṣàṣìbí nìkan ló ṣe ẹlẹ́yà o àti ṣe ẹlẹ́yà yẹn ó ti pọ̀ jù náà pẹ̀lú gbogbo jó tá a jó gbogbo nǹkan la jù tó ké tílẹ̀ gbogbo everything la jù náà ta ló máa rí wa tó máa lóhùn ọ̀rọ̀ ọmọ. kò ní réyàn tó máa fi kú. yàlájẹ olórí burúkú ọmọ tí prince gbé wa tó sọ pé òun lóhùn ṣọ́jà tó wà ní àwọn kí àwọn olóòrùn ìjà alájà wọn olóhùn ọ̀gọ́ tá a wọ̀. ó ga o prince yẹn máa ń bójú wa jẹ́ gan o nígbà tí prince mọ̀ pé òun ti níyàwó bí kan kílẹ̀ tó wà pé competition pé káwọn ìyá alájà máa jó kọ́ máa ṣẹ́ẹ̀sì kọ́ máa ṣẹlẹ́yà ayé òun náà máa bàjẹ́ ṣá má bínú ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí o. ṣé wàá gbọ́ solution yẹn gangan la máa wá nǹkan tá a fẹ́ ṣe tá a ti mọ̀ ń pa ẹ̀ òun náà pè ní solution yẹn gangan la máa wá o. ẹ̀yin girls ẹ jẹ́ ká mú ta dérò náà. ọ̀gbẹ́ni ó jẹ́ tilẹ̀kùn yàrá ẹ̀. ta ló fẹ́ kó mi lórí tó fẹ́ kó mi lẹ́rù ó lè ń kólé lẹ́rù ni. ilé mi bá wà ṣíṣí lẹ́dọ̀ọ́lá ọ̀bí yẹn ìrọ̀rẹ́ kó wọlé mi. street kan tí mò ń béèrè ibà ẹ̀bọ mi ò mọ bẹ̀rù bẹ́ẹ̀ kẹ́jú ilé fún mi. òun lélẹ̀ yìí wo bí. Oya bọ́lẹ̀ 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 sí mi. ṣe corporate àbórí ẹ yìí o rí wèrè ẹ òun ni mò ń fọwọ́ pa lára yìí sí o tó bá yẹ pé mo tó sí ẹni títí kò ní gbà fún mi àbórí ẹ yìí ọ̀gbẹ́ni sùn sí bíbọ èmi pọ́n eré ni kò sí bí mo ti lè rèpè yàn mo ti rèpè yàn wájú polisi yàn rí tí o sì ń sọ àti wèrè ń ṣe ẹ rè. ó yí ẹ má pẹ́ lórí ẹ rárá. sùúrù mi èmi ò ráyè wèrè kí ló ń ṣe ẹ. owó òyàtọ̀ fóònù yẹn kó máa rìkọ́ọ̀dù gbogbo nǹkan láwa ti ṣe. Can you imagine? Ọmọládé. Ngbà olóye. Kábíyèsí olúwa mi. Báwo lẹ́yìn ta ló sẹ́ndì àwọn pictures sí? Kábíyèsí. Ó kárí ayé asọ́nsúgà ni o. Ní gbogbo olúwa ẹ kò sórí ansẹ̀tì ẹni tí ò sí o. Kódà orin ẹyọ kan tí wọ́n ń kọ nílùú ní ìsìn ni pé aláṣẹ́wó lọmọ ọba fẹ́. Káyì ọmọọba ò tí ì fàṣẹwó ó yí bá ní kò bàjẹ́ so ó túmọ̀ sí pé ó ti lọ lórí social media káàkiri nìyẹn o.
ó ti go viral nìyẹn. Oh wow. Kábíyèsí o kí la wá fẹ́ ṣe sí báyìí sí o. Ewu lọmọràn bí ní aróòde Ọ̀yọ́ èèyàn gbé kété lórí ẹtún bíi pé ṣé ó ń rodò ni tí ò bá rodò ṣókò ló fẹ́ lọ ní pọ̀lú kété. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ọmọ bá ti gbégbá fún un bó ni ọmọ bá gbégbá fún. Bá òṣìwò ìjọ tí Àrẹ̀mọ ti mọ ọmọbìnrin yẹn wá bí mo ti rí pé gègérísẹ̀ kì í ṣọmọ rè. Kábíyèsí ẹ̀ bá ti sọ yẹn látijọ́ yẹn má ti support yín òun tèmi àti ìjọ sọ nínú yàrá wa kọ́ yẹn o ẹ láìkẹ́ o èmi náà dẹ̀ fẹ́ràn ẹ̀ sọ yẹn o. Àwa àgbọ̀ ojú làgbà ń yá àgbà kì í yánu orí ìwọ gangan olóyè ó kò kù ṣé irú ń báyìí ṣé má jẹ́ kétí ẹni gbọ́ kì í jẹ́ kínú ẹni bàjẹ́ kò yẹ kó wá fi gbogbo eléyìí wọ̀n mí. Olúwa mi ẹ wò délẹ̀ o ẹ wo eléyìí. Kí ni ó ti tó àìsàn wo lẹ ní kéèyàn máa wò kí ló ń dùn yàn nínú nǹkan tẹ ní kéèyàn máa ó ti tó olóyè ó ti tó. Olúwa mi ọmọ ìfẹ́ balẹ̀ ọba jẹ́ ni o. Kò ní balẹ̀ ọba jẹ́ o kàkà kí ilé ọba bàjẹ́ ẹni burúkú ló máa kẹ́sẹ́ òṣì jáde nílé ọba. Àkókò ra ẹ̀ lọ́ní ilé lágbára. Ẹni tí bàbá mi tó ṣiṣẹ́ yìí tí bàbá mi tó ṣe fi yẹ wò mo máa ẹ̀kọ́ ní dá fún wọn wọn ní sọ́yìn ẹ̀wọ̀n wọn ní dálébàárì kan sísá sísá kí ló máa ṣe báyìí. Gbogbo tí mo pọ́lé àwọn ló ti rí mi ní kẹ́ sísá mi náà kú tí mo fẹ́ ṣe sísá mi náà àti bá mú wọn. Mọ́ládé. As his big sister. Ládé. Báwo ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣe? Iṣẹ́ ti gbọ́ ni. See, the scenario has gone viral. See. Oh, sister. Olele. Ó ti wà lórí Facebook. Ó ti wà lórí Instagram. Ó ti gbé sórí Twitter. Mi ò mọ̀ tí mo ṣe. Mi ò mọ̀. Big sister. Yes, the priest will take for. Tó fi mú èmi tí mo fi rí, priest máa rí. Priest máa mọ̀. Àfẹ́tí ẹni gbọ́ ti ìyàwó àdán tó lóun ra fìlà tọjà bọ̀ fọ́kọ́ tó sì mọ̀ pé orí lọ́kọ́ òun dàkodò tó bá wà níkàlẹ̀. Aṣọ aláṣọ. Ẹ̀dúró nǹkan yẹn ṣẹlẹ̀. Ó dẹ̀ ìmú ajá rádaràdà ó ìmú wá sínú ilé mi láti wá ṣe kí ni o kó wá bẹ̀ mí àbí kí lè gbẹ́bẹ̀ tí bá gbẹ̀bẹ̀ ẹ̀ tán tó bá wá wà nínú ilé mi ẹ̀yin náà o ló máa fẹ́ gbóúnjẹ fún yín lẹ máa wò látòkè títí débi ikùn tó bá ń lọ ẹ wò láti bí bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dì ẹ wò désàlẹ̀ ẹ wò pé gbogbo òdì tá a ti rí rè ẹ wá máa imagine bí ti bí fún fáyà kun ẹ̀ àti bàkásí ẹ̀ bó ṣe rí nínú ilé mi no gbogbo èrò ọkàn yín yẹn kò ní ṣe mọ́ mo dẹ̀ fẹ́ aláwọ̀ ajá ẹ̀ láti padà wá sínú life mi no kò lè rí bẹ́ẹ̀ láti má waste time ara mi púpọ̀ jù mi ò sọ pé tìyín o tó rẹ́yìn ò ní time ẹni bá ráyè ò kì í ṣòṣì ẹ jáde. Prince ọ̀rọ̀ yóò lò tó gbogbo kan tó ń bá ọmọ yìí fà báyìí. hello water má sọ kankan tí o bá fẹ́ kí ọ̀rẹ́ wa àtijọ́ yẹn tó fẹ́ kó bàjẹ́ má sọ anything okay. Prince ẹjọ́ tòótọ́ lọ́wọ́ má jẹ́ ká jáde ẹjọ́ incident tó ṣẹlẹ̀ gan awágun mo bó ṣe ṣẹlẹ̀ ọkùnrin bẹ́ẹ̀ náà ni ẹjọ́ ẹ bá mi dáríjì ọ̀rẹ́ mi ẹjọ́. dàbí mo ṣe dà hello kí ló ń bẹ̀ mí fún sọ tó ń bẹ̀ mí fún sọ fún mi mò ń gbọ́ o tí bá jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ wà ní kí n gbé ajá ẹ̀ sílé àbí wọn náà rọyìn ẹ̀ o rí díẹ̀ wèrè àti stọ̀ ẹ̀ sórí fóònù oríṣi wo hello má bínú mi rántí orúkọ ẹ̀ mọ́ ni jáde síta jáde síta and I don't want to see you again in this house. I mean anything tó pertain sí mi ò fẹ́ rí ẹ ní sọ̀rọ̀ǹdì ẹ̀ pàápàá mi ò fẹ́ rí ẹ. Please go out now. Jáde o ṣe wọn lè mọ ọ̀nà jáde mọ́. Water please follow them. Prince
so nǹkan tó sọ fún síbi kẹ́mi náà kí n dìde ń sì kí n tẹ̀lé wọn. Dìde kó bọ́ síta. Èmi. Dìde kó bọ́ síta. I'm not walking you out. Mo kàn ní kó kúrò nínú ilé mi ni. Ó yàtọ̀ tó mi walk out jáde ni mo sọ. Níbi. My dear, go out. Go out. Oṣé. What's our law? Àfẹ́kálayé ń fẹ́ iná o, àlàkanlẹ̀ ní tòṣùmarì, àrùn káyé lòun máa ń ràn. Ìtún ló ní kí ìwọ Àrẹ̀mọ Adéyẹmí ọmọ Adégoróyè máa tún tèmi ṣe. Ìfà ló ní kó máa fà mí mọ́ra. Téńté nígbà máa ń lé sórí omi o. Ìfẹ́ mi Àṣàbí ọmọ Ṣìfáù ni kó máa lé téńté sórí ẹ̀mí rẹ̀. Ní gbogbo ìgbà tí ìwọ Adéyẹmí bá ti ń fojú kàn mí, ọ̀dọ̀ mi ni kí ìfẹ́ rẹ̀ máa fà sí. Ọ̀dọ̀ rẹ ni kí ìfẹ́ tèmi máa fà sí. Kó rí bẹ́ẹ̀ o, àṣẹ. Ẹgbẹ́ búburú ń bà wá rere jẹ́ ni ìwà rere dẹ̀ lẹ́ṣọ́ ènìyàn. Ọmọ lọ́kùn ọmọ nídẹ ọmọ nísinsìnyí kúndùn sí i. Bójú bá ṣe fi hàn ó yẹ ká fi hàn ojú. A kì í fọwọ́ jẹyọ kó má má bó ni lápọn. Leave your room, Mimi. Can you say it very well? Yeah. Are you sure? Yes. Ọ̀rẹ́ mi ò níyàwó. Mi ò. Stop saying that. O ti níyàwó now. Oh yes, mo ti níyàwó. Yes. Mo fẹ́ mọ ẹ̀rọ àdìlẹ̀ o. Màá mọ ẹ̀wọ̀ kitchen, màá mọ ẹ̀wọ̀ guest room, màá mọ ẹ̀wọ̀ bedroom mi gangan. Everywhere máa jẹ́ kó rí. Táàgọ̀ kò ti rí gbogbo compound yẹn. Mo tell ní question kan tí February. What is it? So o fẹ́ love me all this while, kí ló don't pretend? Mi ò pretend, orí mi burú gbà ẹ́. Ó dẹ̀ wọ́n kókò sí borí ẹ̀ ṣe máa burú, kàn yà ní fọ́tò. Àì máa wọ rẹ̀ nínú fọ́tò yẹn á tún máa rẹ́rìn. You're right. Now, ojú mi ti là, Alright. mo ti ríran, ọpọlọ mi ti jí, mo ti mẹ́tò yẹ kí n gbégbá fún, máa gbégbá méje fún ẹ lẹ́ẹ̀kan náà, ìwọ ló ní. Baby, you know what? We're going in there. I'll show you the room, the guest room, the kitchen, and everywhere. To our way. Then I will padà síbí. I saw gbèsè ayé wa. Alágẹ̀mọ́ tó rìn gbẹ̀rẹ̀kú. Àṣìbí ọmọ Ṣìfáù. Bèlèǹté ọpọlọ tó jọra ẹ̀ mọ́lẹ̀. Àbí o, kọ́lọ̀ ń ṣàánú wa. Babe, má pè é padà jẹ́ rẹ̀ nìkan. Ẹ ká sàn. Ẹ pẹ̀lú ọ̀rọ̀. Ẹjọ́ tá lè béèrè. Tí mo bẹ̀rẹ̀ ní bíbá yìí, ọmọ onílé lè mi, ìwọ làlejò. Inú ilé ọkọ tèmi lélẹ̀, ilé kábíyèsí ìlú ilẹ̀ wa yìí, mi ò dẹ̀ rójú yín rí. O mí pé bíbá nílé ọkọ tiẹ̀. Wẹ́, èmi ni àbúrò kábíyèsí. Àbúrò kábíyèsí. So inú ilé tèmi lèmi wà yìí. Okay. Ẹ pẹ̀lú. Okay, yes sir. Kí ló dé tó ń béèrè ọmọbìnrin? Kábíyèsí, ṣe rí ọmọbìnrin tí mo rí ń ta yẹn, ó ní dì pàtó tí mo ṣe fẹ́ mọ ẹni tó jẹ́ tí mo fi rí nínú bíbá yìí. Okay, all right. Okay, ẹni tó béèrè ọ̀rọ̀ ló ń fẹ́ díẹ̀ gbọ́ ìyàwó ọmọ ẹ̀ lẹ́ni torí tó ń lọ yìí. Ọmọ mi wo? Adéyẹmí, of course. Yes, because you see, ara ń ta ṣe ní kẹ́ bá máa pẹ́ lájò nìyẹn. Ìwọ náà ṣàmọ gbogbo wàhálà tó rí lórí first love ẹ̀ tó kọ́ mú wá tó pè yẹn lọ́mọládé, gbogbo ẹ̀ ní ajẹ́ kó gbọ́ sí. Bẹ́ẹ̀ ni mo gbọ́. After àgbà yẹn ló ṣẹ̀ wá rí ọmọ dáadáa yìí. Ọmọ dáadáa yìí ni ọmọ tí ó wá padà fẹ́ lẹ́yìn tí bí yẹn, you understand? But n tí mi ò ṣe fẹ́ tètè sọ fún ẹ, ibi tó ń lọ yẹn kò ní pẹ́ dé. Mo fẹ́ introduce ẹ sí ẹ kó lè mọ̀ pé ara àwọn bàbá ọkọ òun tún rè. Kábíyèsí, ẹ̀gbọ́n mi, ṣé rí obìnrin tèmi ń wò ta yẹn, obìnrin kan ni, ṣùgbọ́n dàbí ọkùnrin mẹ́wàá ni. Ilé tí mò ń sọ yìí, mi ò gbọ́dọ̀ rí ààfin kí n máa pè lóyìnbó. Àwọn tí ń gbowó lẹ̀, wọ́n ń ṣe sáìtì, wọ́n ń ṣe nǹkan kan, iṣẹ́ tó ń ṣe nìyẹn. Come on, stop it. Ṣé àwọn tó ń gba owó foundation, owó
dẹ́kì nǹkan kan yẹn àwọn ọmọkùnrin ọmọ pánlẹ̀ ìyẹn ò ń ṣiṣẹ́ obìnrin ọkùnrin ló wà ń di ẹ̀. ẹ wo ẹ̀yin lẹ́yìn ò pé obìnrin nílé yóò ń ṣe obìnrin. ṣé wọ́n ti incident mo ló ṣẹlẹ̀ ní sáìtì mi lọ́jọ́ kìíní àná tí mo ní wọ́n wá bọ́ọ̀sì mi mọ́ bẹ́ẹ̀ wíwọ́ kò tó nínú fún mi lọ́jọ́ tí mo ń sọ ohun gbọ́ngàn lóbìnrin tó gbá mi létí. tó yẹ ni. ẹ̀yin lẹ́ ń wo lóbìnrin kò ṣe obìnrin yẹn ọkùnrin ni. ẹ̀yin orúkọ àṣìbí ẹ wo ti ṣẹlẹ̀ o ṣe ló ti máa ní Mr. Adéoyè kan báyìí tó kọ́lé kan sí mo ti gbàgbọ́ orúkọ street yẹn àbúrò kábíyèsí ni ó dẹ̀ ti wá síbí báyìí sí gbogbo nǹkan tó tó mọ̀ àti tí òun ló ti wá ń rò fún kábíyèsí máa forward address ilé yẹn sí kẹ́lẹ̀ tó lọ block ẹ̀ lọ́nà ẹ bá mi lọ fún ní short of ẹ̀jọ̀ nítorí ọlọ́run èlò pálẹ̀ ni mo má jẹ́ kó lé mi kúrò láàfin mo kàn ń tẹ́tí mo ṣàgbọ́ gbogbo nǹkan tó sọ fún kábíyèsí máa forward details ẹ̀ sí yín sìn ókè di ó ṣe. ṣé nǹkan ṣe wọ ọmọdé ni wọ́n ní kó jẹ́wọ́ nǹkan tó wà nídìí ọ̀rọ̀ ẹ̀ fún mi ìwọ náà sọ bí ọkọ ni wọ́n sọ ṣàbí. mímí kò. irú ẹ̀dá wo lélẹ̀ iná bí wọ́n ṣe ìyà ló ń jẹ́ nígbà yẹn ni bí wọ́n ṣe ebi ló ń pa ẹ́ ni àbí tá ìraṣọwọ̀ àbí rẹ̀ wo lélẹ̀. You see, listen wo bí Àṣàbí sórí ohun tí àwa ń try láti bí ẹni pé kó jẹ́wọ́ gbogbo past yẹ kò sẹ́ni tí ò ní past tiẹ̀ bó ṣe mọ̀ pé tó bá sọ fún wa káìpọ̀ ti sọ fún wa tẹ́lẹ̀ ní irú bá ṣe gbọ́ ìkò ní bá wa lójijì adé mọ̀ pé ìgbà ìmọ̀ nìyẹn so àwọn nǹkan tó ti ṣe tí ò dáa láburú tó tún kù òun ni mọ́mí ń try láti béèrè lọ́wọ́ ẹ tó bá ti sọ yẹn kò sí problem but àìsọ ó lè dìjà. kábíyèsí mi kò ná rí. ọ̀sìn parapọ̀ ọkọ ọ̀dà ṣé kí n sọ fún kábíyèsí wípé kí wọ́n sọ wípé kí wọ́n àwọn onímọ̀lẹ̀ kọ́ mọ́ ẹ lọ sí òrìṣà kó lọ búra. má búra. burúkú yìí kọ́ ni gbèsè rẹ o àwọn wo nìyí báyìí. Ace ọ̀gá. kàkẹ́ pọ̀lọ́pàá. Ace bọ́sílẹ̀. Etí dùn ẹ̀ ní àbúyàwó ìbọdọ̀ bọ́sílẹ̀. ẹjọ́ mi ò mọ̀. Ó yá bọ́sílẹ̀. ẹjọ́ mi ò mọ̀ mi ò mọ̀ yín kí ni mo olórí ṣe fún burúkú mi. ní ọmọ ta ni rí. bẹ́ẹ̀ báyìí kò lọ bá àwọn ọ̀ṣẹ́ ìwájú olórí burúkú ní lọ bá àwọn ọ̀ṣẹ́ ẹ̀ lọ́rùn wo lórí. ẹjọ́ ṣàánú mi wọ́n pa mí mi ò mọ̀. Ace ọ̀gá ilẹ̀. ẹjọ́ ṣọkọtẹ fẹ́ fún mi ẹjọ́ wọ́n pa mí. ìwọ olórí burúkú yìí ìwọ lè bàyà tí a jẹ ẹni tó ń fà wá lóúnjẹ afúnni lóúnjẹ má wo bẹ ìwọ ń bàyà wa jẹ. ìyá yín mi ò mọ̀ ìyá yín ìyá yín rí mi ò mọ̀ ìyá yín. ìwọ ọmọ ya tí a. olórí burúkú ẹ fẹ́ dàbọ̀ mú wèrè ló mú dàgbà. ìwọ ló sọ fún kábíyèsí páwọn ọmọ ṣàkúṣàkù àwọn ọmọ gbà kó jẹ ìwọ. ìyá yín ni mi ò mọ̀ pé ìyá mi lè wà wájú mi ẹ jẹ́ má bínú kí lè fẹ́ kí n ṣe mi ò mọ̀. ọ̀gá èmi ò nẹ́jọ́ bẹ̀rẹ̀ o ó yá mú fóònù ẹ̀ sìn kó pé kábíyèsí ìgbéyà àti akọ́ lórí o ò mọ̀ rárá ó yá pé kábíyèsí. kábíyèsí àbí. dáhùn àbólórí burúkú ni ẹ ní. Excuse me jọmọ bọ hello Adéoyè. hello kábíyèsí ẹ̀gbọ́n mi ẹ jọ̀ọ́ ọ tí mo sọ fún yín sínsìn irọ́ ni o ewu ń ṣe lọ́jọ́ wọn dàbí ìbejì ni mi ò tiẹ̀ mi kò yé mi gan pàápàá. Adéoyè wo máa dà mí lórí irú orí kéèsì yẹn náà la wà lọ́wọ́lọ́wọ́ tá à ń fa báyìí ẹ má sọ ìsọkúsọ fún mi o ó dà ok bá olórí sọ̀rọ̀ èmi ò tiẹ̀ fẹ́ gbọ́. ok olórí ok ẹ bá gbé fún wọn ẹ bá gbé fún wọn ẹ bá gbé fún olórí. ẹ sọ fún ẹnu ara ẹ sọ fún lórí. Adéoyè. ẹ ló wà lọkọ mi. olórí ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ yẹn kò ń ṣe bẹ́ẹ̀ o irọ́ pátápátá ni mi ò tiẹ̀ kò tiẹ̀ yé mi gan bó ṣe jẹ́ pàápàá ẹ jọ̀ọ́ ẹ ṣáà mi bẹ̀ wọ́n ẹ bá mi sọ fún kábíyèsí kò ń ṣe bí kò tiẹ̀ jọra wọn àtọ̀. ẹdùn náà bàbá ọkọ mi ẹdùn náà ṣé àgbáyé náà ló ti di ògbó bẹ́ẹ̀ yẹn kí ni nǹkan tẹ̀ sọ lẹ́nu irú ọ̀rọ̀ dáadáa wo lẹ sọ lẹ́nu iná
kí ló ń ta fẹ́ jẹ́ confucianist ṣé ẹ̀yin ò gbọ́dọ̀ rí òkodo ọ̀rọ̀ kó tó ní pẹ́ kan á síbẹ̀ ẹ̀kan á sọ̀sọ̀kúsọ lẹ́nu ni. ẹ wo kábíyèsí ẹjọ́ ẹ pa fóònù jàre. tó bá di ọjọ́ mi kí ló ń ṣe ẹ́ ṣé ọmọ ìpó lórí burúkú ni ẹ jẹ́ kí wàá sọ fún ẹ kò ń ṣe gbogbo nǹkan tí ojú bá rí ni ẹnu máa ń sọ o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ ọgbọ́n àbíwèrè ni ó ẹ̀yin tẹ̀gbà má pa ìyá ẹ̀. báwa di jọ́ mi tó máa tún dán rú ẹ̀ wò. Àṣàbí ìwọ náà ṣàárẹ nǹkan tó ṣẹlẹ̀ pé kò kí n ṣe bí wa ta ló máa gbọ́rú ẹ̀. olórí ìwọ́dẹ ló máa ń ní kí n máa gba adéoyè láyé adéoyè mo àbúrò mi ni onísọkúsọ ní oníkótókótó ó lè fi gbogbo ẹnu dá gbogbo odindi ìlú ó lè dà lúrú. kábíyèsí ṣé ògbà tá a bá bá rẹ̀ bí yíwí náà ni mo ṣe máa kí yín lẹ́yìn wọn ní rí ti yín sọ olórí náà máa sọ wípé ó láwọn láàfin asọnilẹ́nu ni wọ́n. ṣé ìtò dálẹ̀ yìí wá dábàá yìí. Àṣàbí máa dáríjì ni ọmọ ṣáà ní bínú sí ìyá ẹ àbí ṣó máa bínú sí ìyá ẹ. níjọ́ kan ẹnìkan ṣẹlẹ́ṣẹ̀ ńlá kan ó jọ mí lójú ó pé àárín ìṣẹ́jú méjì báyìí ló tún fọ́ gígùn mi tán. ìjọ yìí tí mo pọ̀ mọ́ gidi la fẹ́ sílẹ̀. Àṣàbí àdè kárí ọmọ akẹ́wọ̀ náà wọn náà jẹun ọmọ gbogbo ohun tó ń jù sí mi pátápátá ni mò ń rí bẹ́ẹ̀ mi náà dẹ̀ ṣe ń jẹ́ kò kán lẹ́nu mi kò ní kán lẹ́nu ìwọ náà kọ́ mi ojú ò ní tiẹ̀ ó ṣe gbogbo ẹ̀rọ sì dáadáa. màmí tábà ní parọ́ ilé ọlá dùn. kó sì tó dàbí ilé ọlá ilé ọlá ò rí bóyá rí gbàmùgbẹ̀mù ni ọmọ náà sẹ́ẹ̀sì ọ̀kan lọmọ lẹ́yìn ọmọ kò sọmọ mọ́ wọ́n dẹ̀ kó yíbò méjì kalẹ̀ ní bó ṣe yíbò méjì ọlọ́run ọba ń gbọ́. èmi náà kí ẹ congratulations mọ́mí ẹ ti di ìyá ẹ ti di prayer warrior báyìí prayer mantis ṣùgbọ́n àdúrà tèmi fún ẹni pé má ṣe kéde o má fi wà jọ ìyá ẹ sórí ìyá ẹ yìí má fi wà jọ o. mo tí imagine ìgbà tí n bá wà láàfin bí mo ṣe máa roll to the right roll to the left move closer to the king by 6 ẹgbẹ̀fà go back 7 ẹgbẹ̀fà and tell the kábíyèsí that whoever looks at the kábíyèsí with ignominy what did they do? They cut the head off. àfihàn sàn ẹ́ you be prosperous there. alágbẹ̀ni ní tó sọ́tọ̀ mú kí ní ẹ̀ tó wáyé wa mú kí ní sórí. ẹnìjẹ́ ọkọ mi ló ń pè é. ó yá gbé gàrí kọ́ lè lọ fún mi. Hello Adéyẹmí. Hello there. How are you my love? Where are you? Mo wà lọ́dọ̀ àwọn parent mi mo dágbére fún ẹ láàárọ̀ yìí náà. Ibi ló wà ó wà lọ́dọ̀ wa. Ẹ mú wọn kébẹ̀ ló wà. Gbà ó ló ń bọ̀ lé. Máa kó pẹ́jọ bó ti wà ní báyìí. Náà kò sí ní tó ṣe mí. Wọ́n ti wà lẹ́sùn ṣá. Okay, mo ń bọ̀. I love you. Ago love o. Oga. Now with that call, with immediate effect and automatic alacrity, tí ọkọ èèyàn bá pè, you have to go and answer. Mo sọ fún ẹ lẹ́ẹ̀kan, má jọ yá ẹ o. Yẹ́ ẹni máa pè 20 times tí ò ní dá mi lóhùn o. You go now. Ó jẹ́ bí ẹrú kọ́. You see now. Adé ló ń sọ gbogbo òyìnbó tí ò sí ní dictionary gbogbo ẹ̀ ló ti sọ fún mi. Ó ra sọ́ọ̀mù ojàre. Méjèèjì ẹ ṣàmọ̀ pé ti dàgbà. Ó yá kọ́ mi ojàre.
Àṣàbí àbí kí ló ń sọ? Ìbéèrè tí mò ń bí ẹ ò fún mi lésì. Mo ní kí ni àsámẹ́ǹtì obìnrin gan-an? Kí ni àsámẹ́ǹtì ìyàwó nínú ilé ọkọ? Àbí ṣé wíwá tó wá sínú ilé yìí tó di ìyàwó rẹ mọ́, ṣé oúnjẹ nìkan ni mo ní kó wá jẹ ni? Ó kàn ń jà fóúnjẹ ṣáá àti góòdì kó jáde kó múra kó ṣe fẹ́fẹ́ bó ṣe fẹ́ láyà bí ọkà kalẹ̀ sínú ilé nìyẹn. Bó ṣe fẹ́ láyà bẹ́ẹ̀ náà làwọn òbí ẹ̀ fẹ́ láyà lè yín lọ́hùn. Kí ló dé kí nìkan tó ṣẹlẹ̀? Ṣé mi ti dàgbà tó ni? Àbí kò yẹ kí kábíyèsí kó ti rí ọmọ ẹ̀ nígbà tó yẹ ẹ̀gbọ́n tó takú sí lóyìnbó tó kọ̀ láti wá nípa mari èyí tó dẹ̀ náà ti mari tó ní ká ti ṣe sùúrù ṣé mi ò tí ṣe sùúrù tó àbí kí ni problem ẹ gan. lórí Ọlọ́run ló ń ṣọmọ. Kí ló wí sí? ẹ máa gbọ́rọ̀ òṣì ẹ máa gbọ́rọ̀ wèrè lẹ́nu ọ̀dẹ̀ ẹ máa gbọ́rọ̀ pòlù tó ń jáde lẹ́nu ẹ̀ èmi ò mọ̀ ṣé ni mo rò pé mi ni mò ń ṣọmọ àbí mo rò pé kábíyèsí ló máa wọlé tó máa kọ́mọ jáde fún ẹ. Ẹ máa gbọ́rọ̀ ọ̀dẹ̀ lẹ́nu òpònú. Olórí ìtẹ̀sán yẹn náà tún dá. I am very sorry to say I am not here to insult you. No, mo kàn try láti jẹ́ kẹ́ ẹ mọ àwọn nǹkan tí ẹ ń sọ láti ẹ̀kan tí mi ti gbọ́ látòkè tí ò fi bẹ́ẹ̀ wà ọ́ tí ò fi bẹ́ẹ̀ dá tó. Ẹ má bínú. Báwo lẹ ṣe máa sọ wípé wèrè àbó máa gbọ́rọ̀ ọ̀dẹ̀ lẹ́nu wèrè kódà? Bẹ́ẹ̀ni, nítorí ẹ ò sọ nínú ìtàn fún mi wípé ọwọ́ òòṣà kan lẹ ti lọ tọrọ mi tó òòṣà yẹn tó fi mí fún yín. Ọlọ́run yìí náà ló fi mí fún yín. Ẹ ṣe jẹ́ ká ní sùúrù di àsìkò Ọlọ́run kó náà fi gbé tiẹ̀ tó fi wá jẹ́ pé gbogbo ariwo náà lẹ palẹ̀ lórí. Gbogbo ìgbà tí mo ti ń complain fún yín tẹ́ ti máa ń sọ fún mi náà pé how far, what is going on, what is going on, what is going on tí mo ń bá yín sọ̀rọ̀ lórí ẹ̀ kò síjọ́ kan tẹ́ débi tẹ́ pé tẹ́ ní ọmọ mi jẹ́ á lọ ọmọ mi nìṣó kò sí kankan nù méjèèjì o èébúlẹ̀ wá bulẹ̀ ni. Kí ni wá níṣó àbí kí ni ó yá kí wọ́n ká lọ? Ṣé ẹ̀yin sọ wípé problem kankan wà nílẹ̀ ni? Each time tí n bá bi ẹ́ wípé ìgbà wo lọ ọmọdé kí ló sọ fún mi? Wà ní very soon very soon. Ẹbí very soon ló sọ fún mi. Gbogbo nǹkan tí mo dẹ̀ lérò ní wípé bóyá okay ó ti di wọ́n disẹ̀ sínú soon tó sọ fún yẹn wípé kí n máa retí wípé mo fẹ́ gba àwọn àlejò tuntun ni. So kí wá ní nǹkan tó blame mi fún lórí ìsìn? Ó dà ṣe very soon tí mò ń sọ fún yín ṣé mò ń sọ pé very soon ẹ wá bù ni mi ò ní very soon kẹ wá nà mọ́nu lé. Ṣé mo ti nà ni? Ẹ ti nà ẹ ti lu burúkú bó ṣe wà yìí. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ ti ń sọ sí ní àti àárọ̀ àtijọ́ tí wọ́n ti bí mi ò rò pé tó bá jẹ́ pé wọ́n nà látijọ́ tó ti bí dè sẹ́yìn ni. Ọ̀rọ̀ yìí ti supersede níwọ̀n bá ìtẹ̀ sọ yìí kò sí wàhálà o èmi ò bú yín o mi ò insult yín o ẹ máa bú lọ. Mi ń padà lọ sókè ń sìn gbogbo tẹ́ ẹ sọ látàtàrọ̀ náà ni mò ń gbọ́ èyí tó bá kù tẹ́ bá fẹ́ bú náà ẹ máa bú lọ. Àbẹ́ ìgbọ́ tí bá tún wá gbọ́ mi lókè tí mo tún rò pé eléyìí ò dáa tó máa tún padà wá sálẹ̀ àmọ́ for now ẹ máa bú lọ. Olórí ẹ máa bú lọ. Bẹ́ẹ̀ ti pè mí lórí aago gẹ́lẹ́ lèmi náà ti múṣẹ́ náà ṣe mo ti ń jẹ ewé àtegbò mo ti ṣètò ẹ mọ̀ pé ọba ló rán mi iṣẹ́ ọba ò ṣe má jẹ kódà iṣẹ́ ọ̀hún wà ní. a máa jú ṣe. ní gbọ́dọ̀ má jí sí ọba ẹ̀rí ìyá wa òun rè. agbákéré ni o iyọ̀ dùn ún kínkín báyìí látàrí tí fi sọ kojú bẹ́ẹ̀ bá fi ṣe olúwa rújú dandan ṣe rí abẹ́gbọ́ tí bá ti ń lò láàárọ̀ tó bá dalẹ́ tó fẹ́ sùn ó lò tó bá ti wá lò tán ìyá wa kó wọn àtọkọ rẹ̀ kàn kọlura wọn ẹ wò mí àbímọlé mo báyìí tẹ pẹdá yóò bí ọkùnrin àbíró bẹ́ẹ̀ ni yóò bí obìnrin àbíyè bẹ́ẹ̀ ni ẹ̀yin gan tẹ́ jẹ́ ìyá ọkọ ẹ pọnmọ yóò sùn yín. Kò lè sùn mí tí mo fẹ́ náà nìyẹn. Ọ̀dà báwọn tó ẹ wọ ìyá wa. Ẹ ṣì jẹ́ gbé fóònù gbà tó jẹ́ pò náà ló fẹ́ lò. Ọ̀yá Àṣàbí gbà lọ́wọ́ wọn. ẹ ṣe ń bàbá mẹ́jọ. A gbọ́dọ̀ kò gbọ́dọ̀ kanlẹ̀ tó bá kanlẹ̀ àti bímọ rẹ dọ́wọ́ Elédùmarè. Tó o bá gbọ́ pa òjò ló kán.
ṣé wọn náà ti fi ti ara ẹ gbọ́ báyìí àbí ẹwà àṣàbí tó tún gbóòórùn àgbò tó fi rùn mú ẹ ṣẹ́gun máa ń ta sọ́sọ́ dídùn ni. olórí àgbà ẹ bá mójútó o kọ́ má kanlẹ̀ o òun lè wọ́ rẹ o. ẹgbẹ́ búburú bá wa rere jẹ́ ni ìwà rere dẹ̀ lẹ́ṣọ́ ènìyàn ọmọlọ́kùn ọmọ nídẹ̀ ọmọ nísinsìnyí kò lọ sí bójú bá ṣe pin òun yẹ ká fi hàn ojú a kì í fọ́ lájẹyọ kó má má bó ni lákàn. mo sọ pójú mi ò lè tọ́ mi sọ ìwálé lè ṣé mi sọ fún yàrá jẹ́ gbogbo jẹ́ tipa tí yẹn máa gún ya ẹ̀ pa ni wọ́n ní kí yẹ ẹ gbẹ́ra wọ́n ní kí yẹ ẹ gbẹ́ra lọ́gbẹ́ra wọ́n ní kó sún olóòsùn wọ́n ní kí yẹ ẹ dáàbò lọ́n da màálù ó dáyé jẹ́ òní da ìwọ èmi bí ní kí mo ní sọ fún yàrá kí ni wọ́n ní fún yàrá. Àṣàbí. kí lélẹ́yìí Àṣàbí. ìwọ máa sá lọ ẹgbẹ̀rún sáwọn ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀ máa kọ́kọ́ fún àwọn náà lọ́wọ́ ọdún ọmọ bá gbọ́ ìwọ ló ń bẹ̀ mí lẹ́yìn ayé ìjà ẹ̀ máa bàjẹ́ ni ó yà kó sí wèrè olórí. ṣé lọ́mọ yẹn lórí burúkú lọ́mọ yẹn kí irú wèrè yìí ló máa sọ fún mi pé òun fún mi lọ́dún kan tẹ́mi ò bá ti kú ajá pé ó máa lè lòun èmi náà wá sọ fún yàrá jẹ́ pé kan tí ó bá mú mi kú lọ́dún kan tí bá rí ìjẹ́ máa gún ìyẹ́ pa ni fíìmù kékeré lélẹ́yìí wèrè wà lẹ́bi yẹpẹ́ sẹ́ olórí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹja àlọ́ ẹ má bínú wa ni ẹja àlọ́. Àṣàbí sọmọ tó ṣe yìí. olórí burúkú ni lọ́ọ́ gbé wíìgì mi sọ́jà wèrè ni olórí àgbà ẹ má bínú wa ni wọnú mọ́tò ìjà. ìjọ torí Ọlọ́run ẹ pa mí sílẹ̀ ẹ má pa mí síta èyí ṣe bẹ́ẹ̀ mọ́ mo promise ní ẹjọ́. wọ́n tó bá tún bẹ̀ mí ní ẹ̀bí òṣì kankan Àṣàbí tó náà gbogbo náà ti mú ẹ wá ná tó bá tẹ̀lé jọmọ lẹ́lẹ̀ náà yes mo máa tẹ́ ní fọ́mọ lẹ́lẹ̀ náà ó dẹ̀ máa fi ara ẹ̀ balẹ̀ sórí ẹni yẹn agriculture ni pé ọmọ gọ́tà yẹn a dẹ̀ ti yọ ẹ́ nínú gọ́tà nìyẹn a dẹ̀ ti tún ẹ ṣe ṣó yẹ kó tún wá mú rẹ kó tún wá pọ ara ẹ mọ́nú ẹrọ̀fọ̀ lọ́dún wàhálà tí mo ṣe lórí ọ̀rọ̀ wọn pẹ̀lú ọkọ ẹ mo bọ́ wàhálà bó ti ṣe máa dáa fún wọn pẹ̀lú ọkọ ẹ lọ àti bí a ti ṣe bẹ́ẹ̀ mi náà ṣe máa ní ayò ànídàálẹ́ tí ò tẹ̀ wá nítumọ̀ kọ́kọ́ sí ẹ ò wá ní yẹ pípẹ́ sí wọ̀rẹ́ nìkan tó ti ṣe láti God knows when ó wá mú gbogbo wàhálà tá a lọ ṣe ó dẹ̀ sọ gbogbo wàhálà ni ó sọ dẹ̀ sórí tó bá súnmọ́ mi tí máa ń gbé ìgbàjú fún ẹ Àṣàbí tó o bá súnmọ́ mi ju bó o ti ṣe wà yẹn lọ sórí tí bá gbé ìgbàjú fún ẹ tí ọkọ ẹ bá dé ó máa bèrè lọ́wọ́ ara ẹ ni. ọmọ tó dùn mí nínú gbogbo ọ̀rọ̀ yìí kò kọjá wípé ọkọ ẹ pé ká tó sọ̀ bá èèyàn ló máa dúró sí wá gbá kò ṣojú ẹ kó wá witness irú scenario wèrè tó ṣe léni dúró ibo ló ti wá ná irú èèyàn wo nìwọ iná. èmi ló bí mi ẹ mọ̀ pé bínú ò mọ̀ polówó òun ò lẹ́. gbọ́dọ̀ pẹ́ ló ṣe é sọ̀hún ìwádìí ta ló ti pòwe òṣì ìwádìí ta ló ti pòwe wèrè ẹ̀wọ̀n ọ̀run tó ṣe lórí wọ́n rúru tó gbé sórí abájọ tó yẹ kó kò sẹ́ni tó rí orí ẹ̀ rí. àgbà tí ìbínú ló mú ẹ. àṣìgbé mà lélẹ́yìí àwọn tó pè é láṣìbí dájúdájú wọn ò pe orúkọ yẹn délẹ̀ ni. Àṣàbí. tí n bá kó ìgbàjú fún Àṣàbí wèrè wo níjọ́ kìíní àná nígbà tí bàbá ọkọ ẹ tó wá sọ̀rọ̀ tábúrò ọkọ mi sọ̀rọ̀ àbúrò kábíyèsí ṣé bó sọpọrọ ni wọ́n pamọ́ ẹ àbó sọpọrọ ni àkúmọ rísìtì yẹn náà kúkú tún fi sẹ́ lẹ́tà àmọ́ rísìtì yẹn tún fi sẹ́ lẹ́tà tó sọ wípé rárá o kọjọ́ ni tóun sọ ni. wọ́n fẹ́ parọ́ nígbà yẹn. wọ́n fẹ́ parọ́ nígbà yẹn wọ́n sọ pé ó tún lẹ́nu tó sọ̀rọ̀ wọ́n sórí tí n bá súnmọ́ ẹ ó ní wọ́n fẹ́ parọ́ nígbà yẹn ni lẹ́nu ti Àṣàbí. ẹ má sọ fún mi kankan jọ. wo ojú mi dáadáa ṣé bó o ti rí àbí o rí pé làmọ́kànlá ló àlẹ́ kẹ́mi good láti wákàtí láti ọjọ́ ìní oṣù mẹ́fà péré ni mo fún ẹ nínú ilé yìí sórí èṣù tó ló tì yẹ yẹn èṣù yẹn náà ló máa bá mi gbọ́ ẹ jáde
láàrin oṣù mẹ́fà sí ìsìn tí mi bá rí àyípadà ní àgọ́ ara wípé wọ́n ti jọwọ́ di ẹsẹ̀ sínú èṣù yẹn ó ní mo máa bẹ̀ tiẹ̀ tó máa bá mi fún ọ̀ṣẹ̀ jáde ní èmi ni mo pa fún ẹ náà. ẹ má sọ fún kábíyèsí mọ́mí ẹ jọ̀ọ́. èmi tẹ́ pé mo ti ṣe ń lọ yìí kábíyèsí ti gbọ́ kì í ṣe kábíyèsí nìkan gan gbogbo olóyè parapata ló máa gbọ́ táwọn olóyè bá dẹ̀ ti gbọ́ gbogbo ló ti gbọ́ yẹn wọ́n kọjá kújàkú torí ẹ̀ ò pè rárá ẹ̀. ẹ jọ̀ọ́. ṣé tó bá kọ́ lójú ọ̀rọ̀ fún mi tó bá kọ́ ò ní ló ti ṣe. má kàn kó rọra fi mí ní ẹjọ́ sílẹ̀ tó ti ẹsẹ̀ fi mí lẹ̀ náà má bẹ ìjà o question tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ wò tí ìdá ẹ̀ nílò. mo ní ọjọ́ tí a wọlé tó bá jẹ́ pé mi àti àwọn ọ̀rẹ́ mi la jọ bọ̀ tá a wá bá yín pẹ̀lú rádaràdá tẹ̀ ń ṣe yẹn jọ kí ló fẹ́ kọ́ máa sọ. Thank you, you're not with anyone. Please forgive me. irú ojú wo ló fẹ́ kọ́ máa fi wò mí sọ fún mi. Please. orí ẹ̀ ò pé Please. orí ẹ̀ ti dà. Yes, I know. tó bá jẹ́ pé orí ẹ̀ pé ni tó bá jẹ́ orí ẹ̀ pé ni wàá mọ nǹkan tó kàn láti ṣe. ó ṣeé ṣe kó jẹ́ ìlú kú múra dáadáa tó mú káàkiri tí mi ò ká mọ́ ẹ lọ́wọ́ ní olóṣè bímọ àbí o rò pé mo gbé ẹ sínú ilé lásán kí nǹkan máa wọ ẹ lójú ni àbí mo kí ẹ fún mo sọ ẹ di èrè nínú ilé kó lè bímọ fún mi ni. o ò lóyún àárọ̀ dalẹ́ rí ojoojúmọ́ làwọn òbí mi ń béèrè lọ́wọ́ mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ olórí yìí pè mí láàárọ̀ yìí what is going on what is going on what is going on all the time tí èmi ò mọ̀ pé wọ́n fúnra rẹ̀ ló fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ o tún gbé newsers yẹn wá sínú bíi ẹ̀ tún jọ mọ sìgá àbùkù gobi alátiṣe olóhùn àmàtiṣe rẹ̀ kí ló tẹ̀lé kí. Baby, please. fèmí la ṣọ sílẹ̀. Forgive me, baby. Forgive me. I love you. ṣé o tó rọ mọ kí mo lọ́fẹ̀ẹ́ náà lóye ṣe ògbélé ìsinmi. I love you too. I love you too. Yeah. Hello. Níṣẹ́ fi wọ́n ẹ̀yẹn gbọ́dọ̀ jáde. Tó bá jáde, nǹkan á ṣí ẹ. Ṣóyè oyè sórí irin tó fi fíláàṣì ẹ yẹn tá bá yọ jáde a máa tẹ̀jẹ̀ sílẹ̀ ni tó bá fẹ́ ká tẹ̀jẹ̀ sílẹ̀ sí tá bá ń bá ẹ sọ bóyá kò gbọ́ràn movement. Hello tó bá ti ń bá ẹ wí kò ṣe kí ni kò gbọ́ bóyá rẹ̀ rìn. Fẹ́yìn kò rẹ́rìn. ẹjọ́ ọ̀gá ariwo ni mi fẹ́ o. Báwo ni mo wà òkè wọn kọ́ ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ má pè mú yẹn bá ẹ sọ̀rọ̀ yìí má bọ̀ ní bẹ́ẹ̀sì wa
ẹ̀rọ yẹn ti wà nílẹ̀ báyìí mo yẹn báyìí sọ̀rọ̀ ṣùgbọ́n. Mo gbé. Shut up. Shut up. Doctor. Olórí. Ó lè wọ́n expect yín látàárọ̀. Ẹ wò ẹ má bínú traffic ọ̀nà yẹn ti pọ̀ jù. In fact bọ̀bọ̀ dírẹ́fà yẹn gan mú ní láti ní kó páàkì kémi sáré wọlé wá bá yín ni. Ǹjẹ́ ti rán secretary lẹ̀ fún mi pé tí ẹ bá dé kó fún mi ní later yẹn text tẹ̀sán. So bóyá kẹ lọ bá so. No doctor èmi máa feel pé ó yẹ kẹ explanation yín máa better ju letter because there are most things in letter yìí tí mo lè máa understand. Kí ló ṣẹlẹ̀? Olórí mi ò ní parọ́ fún yín. You know, I'm your family doctor. Ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ yìí ṣe ló yẹ kí n jẹ́ kó jẹ́ bóyá kẹ́ lọ jẹ́ kí Prince wá. So ọ̀rọ̀ yẹn lè because mo fi Prince nǹkan. Okay, all the same ẹ lè sọ fún Prince náà tẹ́ bá délé. N tó ṣẹlẹ̀ ni pé nígbà tá a carry out gbogbo àwọn test yẹn gbogbo àwọn other scans tá a ṣe and all that. In short, mo rí pé àwọn nǹkan tó máa ń farú nǹkan bẹ́ẹ̀ bóyá tí wọ́n bá ti mu hard gene wọ́n ń pè àwọn gene tó lágbára àbí ìyẹn wá lọ ti lo àwọn hard drugs kan especially bí wọ́n á lọ lo àwọn oògùn kan tí ò yẹ kó lò ní time tó lò ó lè damage wound èèyàn. Doctor sorry nǹkan tó ń try láti sọ fún mi nísìnyí pé mi ò lè lóyún mọ́. Test ta carry out into Sonny. Gbé. I'm very sorry to tell you that. Doctor, ẹ jọ̀ọ́ tó rẹ lọ. Ṣé rí nǹkan tí màá fi ń jọ sọ yìí? Ẹ má sọ fún Prince. Ẹ jọ̀ọ́, èmi máa mọ bí mo ṣe máa ń dúkẹ́tì yín fúnra mi. Please, ṣe ti mú. Ẹ jọ̀ọ́ ṣẹ́ rí lẹ́tà yẹn bá mi sọ fún sẹ́kẹ́tìrì yìí kó tíráṣẹ. Mi ì ní ìdí ẹ̀ mọ́. Ẹ jẹ́ kó máa mi tíráṣẹ. My love. Baby. So boy. Let me give you one more. How are you, man? Darling, today is my happiest day. Really, what is it? Guess. I can't guess right, you know that. What is it? Doctor confirmed for me, I'm 8 weeks pregnant. Wow! My baby! So for celebration. Oh! You just confess to you. You know what? I'm fucking love it. Yes, but you dream about that. Baby, it's alright, baby. And a gift for me. Gift, yeah. What do you want? Can you fake a chiffon? G-Wagon. G-Wagon, boy. Kábíyèsí gan ló jí wa gan. You know what I'm going to do? Go, yalla. So I want say you want láti ṣe right. But it's not that go fine. Don't tell me no. Itu bá fẹ́ me cha fún mi. Olori, I don't know where to start. I just want to appreciate you for the love and for the care, everything. God will continue to bless you, my mom. May, thank you so much. Despite the past, what ti ṣẹlẹ̀,
lórí àṣìṣe tó ṣe nígbà tẹ́ ń bọ̀ tí kìíní jábọ́. Mo mọ̀ pé ariwo yín gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ ó tún jẹ́ kí Ọlọ́run tún tètè ṣe mí láyé àtàlàfíà Ọlọ́run adé jẹ́ ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ. I am very sure in the next 3 months sẹ́sẹ̀ I ma shut down everywhere. Eba! You see? Olúwa ṣe. Àṣemáṣe ọ̀nà àṣemáṣe èmi ti gbàgbé yẹn. Mo ti gbàgbé. Thanks, Mom. Ṣebí nítorí àṣemáṣe ọ̀hún ṣebí sí nǹkan tí mo dẹ̀ ń fẹ́ náà ó ní mo ti rí sí ayọ̀ yìí. So gbogbo yẹn ti dàpọ̀ sẹ́yìn tẹ̀gùn fìṣọ̀ àmọ́ ṣá Àṣàbí má gbàgbé àdéhùn wa o. Èmi mà ti wí nìyí. Ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ? Ẹjọ́ kílẹ̀ bẹ́ẹ̀tì lé lórí. Ìbejì ni ọkùnrin méjì. Àṣìbọ̀ púpà tí bàbá kábíyèsí wájà òun ni òun dórí oyè bàbá tèmi náà dẹ̀ ti kú so ọkùnrin méjì Babátúndé ọ̀nà méjì bẹ́ẹ̀ tí wà nìyẹn. Ẹjọ́ ìlú lẹ fi bẹ́ẹ̀tì gbogbo. 2 million. Olórí mo ti lówó lọ́wọ́ mo ti ní 2 million ó ti ṣe scan ọkùnrin kan ṣe ló wà bẹ́ẹ̀. irọ́ ló kọ́ ó máa ń para wọn méjì máa ń para wọn. ìbejì ń para wọn àbí no problem. scan ò ní rí bí ni pé iṣu yẹn ti ń jó. Báńkì mo dá yín lóhùn ṣó fẹ́ bàrẹ̀ mo fẹ́ bàrẹ̀. Ǹjẹ́ o rántí ọmọbìnrin kan tó ń pè ní Ọmọládé? Ọmọládé? Mi ò mọ àwọn tó ń jẹ́ Ọmọládé o. Ọmọládé? Mi ò mọ ẹni tó ń jẹ́ Ọmọládé o. O mọ? Bẹ́ẹ̀ ni. Máa rán ẹ létí. Nígbà kan sẹ́yìn rí ìwà àtàwọn gáàngì ẹ kidnap ọmọ tá à ń sọ ń pa ẹ rape ẹ tó wá sọ sí social media. Ṣé Ọmọládé yẹn lè sọ ni? Mo ti mọ̀ kí ni kan tó ṣẹlẹ̀. Fine. Mo ti rí sẹ́pọ̀ fẹ́ yẹ bá rẹ̀. Ta ló rán yín níṣẹ́ yẹn gangan? Ṣé wọ́n máa ń rán yàn nínú iṣẹ́ bẹ́ẹ̀ ni? Ṣé ẹ̀rọ ọmọ ilẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ nípa yìí? Girlfriend mi lọ́mọ ẹ̀. Èmi àti àjọ ń date ara wa ni. Bódẹ̀ ṣe wà mẹ́ẹ̀ mo ti náwó fún gan. Kò sí nǹkan tí mi ti ra fún ọmọ yìí tán. Tí má pè lórí fóònù pé ọmọ wá gbéra lẹ̀ fún mi ìgbà ẹ̀rọ máa yá dànù. Ọjọ́ tí mo dẹ̀ pàdé ẹ̀ nígboro wọ́n náà wọ́n mo ṣe fi wèrè gbé wá sábà mi nìyẹn. Èmi àtàwọn bọ́ọ̀sì mi dẹ̀ kọ́ lájọ ṣe anything fún. Èmi gangan fúnra mi èmi báńkì fúnra mi gangan ni mo dáàbò ojú ẹ̀jẹ̀. Mo ti wá rí ẹ tán mo ti mọ̀ ẹ́ pé yes wèrè gidi ni ẹ máa pẹ́ ń bí o. Ẹ wá kílẹ̀ sọ yìí náà ṣe bẹ́ẹ̀ ni kí n jẹ́wọ́ fún yín mo dẹ̀ jẹ́wọ́ fún yín tán ìgbà yẹn lẹ́tún ká gidi borí bí fáànù yìí bò kí ló ṣẹlẹ̀ ẹ wò èmi lọ lé mi o ẹ má dá mi dó síbí o. You're not serious. Ṣé kò tó ní kí wá gbọ́ nìyẹn? Mo ti gbọ́ ó ń kọrin lọ́wọ́. Ó ń kọ Adéwálé Àyùbá. Àṣàbí, kí ló ṣẹlẹ̀? Wojú mi Àṣàbí wojú mi. Ok, ó ti yé mi. Jẹ́ màá lọ sọ sí ojú mo ń bọ̀ sí ṣùgbọ́n mo ń bọ̀ sí. Mo ń bọ̀ sí. Prince, ó yà mí lẹ́nu láti sọ fún yín pé gbogbo test tá ti carry out pẹ̀lú everything òun jẹ́ kó yà òun ṣì ní bákan because kò rí lè sí kankan nínú ìyàwó yín mọ́. Mo mí pé gbogbo àwọn test tó yẹ ká ṣe láti ṣe àṣetún yìí ṣe mí best yet àárín kankan nínú ìyàwó yín ó surprise me. Working on what? Can you listen to yourself? Working on what? Àìmọye ìgbà ni mo ti wá síbí tẹ́tí ṣe scan ìtí mi ò wá síbí wọ́n mú result ẹ̀ wálé tẹ́ jẹ́ kí n mọ condition tí ọmọ wà ẹ wá ń sọ ọ́n sí wípé ẹ carry out test kan kò sọ ọmọ mọ́ bẹ́ẹ̀ ìwọ lẹ́fẹ́ kí n gbàgbọ́ nú ẹ̀ ipò ọmọ wà bí àbí òsì ń bẹ̀ àbí ìtẹ́tí ṣe tẹ́lẹ̀ ìrọ́lẹ̀ ń pa. ẹ wo Prince ẹ calm down
I can try possible best wa lórí ẹ̀ and mo dẹ̀ ní believe pé everything will be in order. Just ẹni sùúrù Prince. Kí la fẹ́ ṣe báyìí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ń fọ́ mi lórí náà everybody ti expect ọmọ náà kí ni irú ọ̀rọ̀ wo lẹ́ ń sọ yìí ṣé mi ló yẹ kí irú eléyìí ṣẹlẹ̀ sí ni. We are still trying our best but believe tèmi ni wípé everything ma okay. Please we still trying our best. Irọ́ ni o. Bí mo ṣe rí nìyẹn mo tí mo gbọ́ tí dókítà sọ nìyẹn wọ́n ní kò sí nǹkan kan nínú ẹ̀ mọ́ wọ́n ní kòròfo ló wà nínú ẹ̀. Àrẹ̀mọ eléyìí ṣò mí lọ́wọ́ ó jọ mí lójú o ó yà mí lẹ́nu o. Mọ́mí nǹkan kan wà tí mi ò understand o ṣó possible kóbìnrin máa ro ikùn káàkiri bó ṣe ro ikùn káàkiri yẹn kó má dẹ̀ sí nǹkan kan nínú ẹ̀ I don't understand what strange me now. Wẹ́ẹ́ ló pọ̀ àmọ́ ibi tó possible sí iwájú ni torí yóò ní ṣẹlẹ̀ sí sàkání tiwa àwọn tó bá ṣẹlẹ̀ síbẹ̀ yẹn àwọn tí ó bá jẹ́ wípé nǹkan míì ọ̀rọ̀ wọn ní ó nínú ni ìdáyé bá dẹrù sẹ́lòmíì nínú Ọlọ́run dẹ̀ ní jẹ́ ká wà rí rẹ̀. tí kò sí mi. àmọ́ ó dúnú Àrẹ̀mọ gbogbo scan tí wọ́n pẹ̀lú ìyàwó ẹ̀ ń rọ̀ nǹkan ẹ ṣàṣe scan. gbogbo ẹ̀ wà ń lè result ẹ̀ gbogbo ẹ̀ wà ń lè. so àtìgbà yìí tó ti lóyún títí di àsìkò tí a fi expect wípé wọ́n máa kí wa kó ewu yìí ṣé ìwọ ò kí ń feel movement ọmọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá fọwọ́ kanú ẹ̀ ni àbí ṣé kò kí sọ fún ẹ pé ọmọ move nínú ni. mọ́mí gbogbo ilé tẹ̀sán ẹ̀ náà là ń expect ọmọ fún un ṣébi tá ò bá rí pọ́ ọmọ move báwo la ṣe máa respect pé ọmọ kan fẹ́ wá sáyé ẹ mọ́mí ó tún ṣẹlẹ̀ ló strange sí mi tèmi ò fẹ́ gbọ́rú àbí rírú ẹ̀ rí tó máa sọ fún mi pé kò sí ọmọ nínú ìyàwó mi lẹ́yìn tí wọ́n ti rán test tán tó jẹ́ ká mọ̀ ẹ́ pé date báyìí ló máa bímọ. tí gbogbo ẹ̀ bá wá rí bẹ́ẹ̀ báwo lóyún ṣe fẹ́ disappear lójijì. àbí ibi tọ́rọ̀ dé dúró yẹn sí tí bá lóye mi rán ni mo pa o torí ti ta lè ṣe náà ní pé ká dúró ńgbà tí bàbá ẹ bá dẹ̀ dé ká tébù lọ́rọ̀ wa níwájú ẹ̀ nǹkan tó bá dẹ̀ fẹ́ pé bóyá ká ṣe òun náà la máa gbé nígbèsẹ̀. oh my. ó jẹ́ fi rẹ lọ́kàn balẹ̀ abẹ́tàkùnrin fi rẹ lọ́kàn balẹ̀ o Ọlọ́run ní jẹ́ ká rí búburú o ẹni tí everybody gbogbo lu ti expect ní pé àwọn máa gbáriwo ọmọ láàfin o I don't know explanation wo mo fẹ́ gbé ìfàlẹ́. kú kalẹ̀ mẹ́ o ẹlẹ́ ẹ káàbọ̀ àpọ̀ ọwọ́ ẹ̀ bàbá ń bọ̀ wọ́n fẹ́ ṣe tán. olúwa mi kò mẹ́kọ̀ọ́ yìí olúwa mi kò mẹ́kọ̀ọ́ yìí. aláṣẹ kejì òrìṣà àgbọ̀ṣẹṣẹ fàyàlé agbẹ́yìn kùlé mọ yóò dùn tó wù ìran bàbá yín la gbọ́ fájìbì ti rán. ẹ ṣe bàbá. ẹ ṣe pẹ̀lẹ́ ó jàre ọmọ. thank you so much ẹ má bínú ẹ̀yin èèyàn mi pé mo pe gbogbo yín ní pàjáwìrì according to situation tó wà nílẹ̀ ṣé o mọ̀ pé ohun tí wọ́n bá bọ̀ lọ́sibítù tí Adéyẹmí wí fún yín ẹ ṣàlàyé fún mi ìgbà yẹn ni mo ti consult Adífálà nítorí o ti nídìí pé ká ti ẹsẹ̀ lébọ̀ gẹ́gẹ́ bó ṣe sọ náà mo ṣáà fún lówó gbogbo tó náà máa ṣe nígbà tó wá ṣe àbí ó dà pé ó ti ṣe tán ó wá náà ní mẹ́sẹ̀gì fún wa lórí ọ̀rọ̀ yìí ó ní bọ̀tò òun ò fẹ́ kó jẹ́ mi nìkan kó jẹ́ gbogbo wa báyìí òun pàápàá ló tún mention pé olóyè lè wà ń bẹ̀ ni mo ṣe ní kẹ̀máì tí lọ́ọ̀bì tẹ̀ ń lọ láàárọ̀ yìí so ẹ má bínú now ọ̀rọ̀ kan ẹ̀ báyìí. ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò ń sọ̀rọ̀ tètè kábíyèsí nìkan lè gbọ́ òun ni mo fi sọ wípé kí gbogbo yín kẹ́ ẹ wà ń kalẹ̀ aya rẹ̀ mọ́ ọ̀ya ọ̀rọ̀ kan ẹnu ara rẹ̀ náà ni ó fi sọ ohun tó ṣe ó ti ṣẹ̀ṣẹ̀ lẹ́dàá ọmọbìnrin kan ó sì gbọ́dọ̀ fẹnu ara rẹ̀ sọ kó sọ nǹkan tó ṣe ní kọ̀kọ̀ lójú gbangba. Adífálà ọ̀sẹ̀ ń ṣe báyìí ṣé bí bàbá fún ọ lówó kọ́ gbé tutù kọ́ ọ sì rúbọ. ọ̀tún kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí òdú máa ń ṣàìmọ̀ olóko ni ṣé tádífálà ò bá rí ṣó máa wí ni so
kí ló dé tó ń ṣíwájú ẹlẹ́dẹ́pẹ̀dẹ́. ara tí ń ní ọmọ ọlọ́mọ lèmi ń wò. ó mọ̀ pé fati ẹ̀ ṣáprápra kò ń ṣàbòsí let him talk. Ifá, I am very sorry ohun tí bàbá sọ mi mọ tó fà tí dáàdi fi yẹn against wọn ẹ wo condition tí arábìnrin wà náà ṣé condition yìí ni kó máa sọ pé èèyàn kan báyìí lòun ṣe àbí èèyàn kan báyìí lòun ò ṣe wọ́n dẹ̀ sọ pé fàyín ṣáprápra Ifá tó bá ṣáprápra ṣe é lè fi mọ̀ dín nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ni. yóò mọ̀ àrẹ̀mọ gbọ́dọ̀ mọ̀ ọmọ pé Ògún ló jẹ̀bi Ògún ló gbélé ayé ráṣí èṣù ọ̀dàrà ló jèdè tán ló pinlẹ̀ èdè kalẹ̀ Ọ̀rúnmìlà jèdè ọ̀jẹ̀sùn pẹ̀lú Ifá ń ṣe tán ó kó ohun tí ń ṣe tiẹ̀ ń kó ohun ló mọ́ra ó ti gba ohun tí ń ṣe tiẹ̀ òun ní kẹ́ ẹ ní kó sọ. Ifá whatever àbí kí ni ìwọ náà ń jẹ́ ìwọ náà ò ṣe é gbẹ̀rí jẹ́ ṣásìkò tó yẹ ká máa ka poem ní tòótọ́ ni you see Àrẹ̀mọ right now ó rí sọ bóyá kò bá sọ kí wọ́n sọ ń tẹ bá rí ọmọ ìwà nù nira tòótọ́ sọ ń tó bá rí. kábíyèsí ẹni sọ ọ̀rọ̀ yóò gbọ́dọ̀ tẹnu mi jáde àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ ohun tó ṣẹ̀ náà ni ó fẹnu ara rẹ̀ sọ nǹkan tó ṣe ẹnu ọlọ́fàǹlà àti gbọ́mùtà. ṣé tó bá ti sọ àti rí solution sí tó ń ṣẹlẹ̀. àbùṣebùṣe. ẹ ló dé ṣé nǹkan kan wà tí o ti ṣe fẹ́yàn kan wọn náà wo condition tó wà yìí ó yà sọ ṣé o rántí pé èèyàn kankan ṣe tó bá rántí sọ pé o rántí. aṣábìwọ náà sọ nǹkan tó bá wà ń bẹ kábíyèsí adé pàṣẹ fún mi máa gbéra wọn àyàn olóyè tẹ̀lé mi lẹ́yìn á lọ sọ́dọ̀ ẹni tó bá ṣẹ̀ á dẹ̀ ṣàtúnṣe. mo jẹ́wọ́ ìnira yìí ti pọ̀ jù máa jẹ́wọ́. olórí mo ń ṣe ìgbà bí mo ṣe ní kẹ́ ẹ lo kínní. nígbà tí mi ò ṣọmọdé mi ò gbàgbé ṣe bẹ́ni tí bá ti rí olóyún kí n ṣáà ti rí dájú wípé ọwọ́ mi kàn lára. àbá olórí bí mo ti ní ẹ lò ó kọ yìí mo ní tẹ́ ẹ bá ti mú òrùka yìí kẹ́ ẹ fi panu olóyún. tẹ́ bá ti fi panu olóyún ẹ wàá fi panu tiyín náà ẹ dá òrùka ẹ padà fún mi àbùṣe bá bùṣe. ó dá mo ti gbọ́ màá lò má ṣe bẹ́ẹ̀ ṣe rí. ẹ mọ̀ tún ṣe lè lò ó. mi ì lè ṣe lò. ẹ má ṣe lò ó torí mo jogún kíní lọ́dọ̀ àwọn bàbá mi ni. ó dá mo ti gbọ́ ẹ ṣe ẹ jẹ́ n tètè máa lọ olórí ó dàbọ̀. ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run á sọ yín délé ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ ọpẹ́ lọ́wọ́ bàbá mi ẹ ṣé mo dúpẹ́ o. báyìí máa ṣe ní ìlú máa fi ṣàprápra. Hey, Bates. Alai. Bates. Sílẹ̀. Amani. Ama. I see you. Amani. Mo rí ẹ mo lówó. àṣìbí ọmọ ṣì fà ó èébú jọ bí ìta súnmọ́ ìgbà gbogbo là ń ṣèkà fẹ́ẹ́ kábàtọ́ sí gábàrà ní àbọ̀dé fún màwé sàbí wà á bẹ ọlọ́run. olóyún ní ìpètè ọsọ pẹ̀lú màdìá. àti ẹjọ́ ẹ̀wọ̀n mo fọlọ́run bẹ̀yìn tẹ́ẹ̀bá tí ẹ wo tèmi tí ẹ wo ti ipò tí mo wọ ẹ wo tọmọ tí mo gbé sínú ní ìmọ̀ tó máa dà lọ́la ẹjọ́ torí ọlọ́ ẹjọ́. ṣorí mi tó wọ aláàánú èèyàn ni mí mo máa ń ṣàánú àwọn èèyàn torí fọlọ́run lè ṣàánú èèyàn náà ṣòye ìfọ̀kàn ìbàdàn. Hey guys, marry in one more to see. Ọmọ ikú yìí tí o. Àbámọ̀ ló ń gbẹ̀yìn ọ̀rọ̀ abiyamọ àti kékeré lóye kan ti pẹ̀ka ìrókò. ọtọ kábíyèsí ẹ rí àbẹ́rẹ́ olóyè ọjàgún lágbàmí àmọ̀tàgẹ́sì olóyè ọtọ inú jẹ́ o. ẹni pé ẹ̀kọ́ ni mo ń lọ àṣàbí èmi ìwọ àtolórí láwọn pálásì níjọ́ náà ọlọ́run ló ṣì kẹrin tá à ń bi ẹ́ pé kó máa jẹ́wọ́ past ẹ̀ ká lè tètè mọ̀ ó ní kò rí bẹ́ẹ̀ ṣé ìwọ náà rí ohun tó ti bàjẹ́ wọ́n ní ká ti kékeré tọ́jú ìwà wa
ká ti mọ̀jẹ̀ sí hùwà dáadáa ká tó dàgbà tán kó tó ba ohun tó da jẹ́ ẹlòmíì ò mọ̀ pé orí ọlà lòun yàn wáyé látòde ọ̀run àmọ́ ńgbà tó bá wà ní mọ̀jẹ̀sí a máa hùwà tí ò ṣe é rí bí àfọwọ́rá bí ká jalè ká ṣèké ká dọ́kọ ká lọ́rùn wájú pọ̀ mọ́ tìpàkọ́ nígbà tó wá fẹ́ bá débi ọlá ẹ̀ eléyìí náà máa lò against ẹ̀ ṣé àfọwọ́fà ni ká pè ní àbáyọ̀mọ́ ihun tí wọ́n ń pè láfọwọ́fà lẹ́rí yẹn oh èmi ò mọ orin tá à ń kọ sí gbẹ̀dú báyìí. inú ọmọdé yìí jìn o inú ẹ jìn o. ẹ wo aláyé ẹgbẹ́ ọmọ tí mò ń sọ fún yín náà ṣé màá máa parọ́ mọ́ra mi ni ṣé kí n bẹ parọ́ mọ́ra mi ni ṣé kí n parọ́ mọ́ra kí lè bẹ́ẹ̀ kí n ṣe gan-an. tó a rí pé yes o help láti o ready láti help ara ẹ. ẹ̀dẹ̀ lùmí ẹ̀dẹ̀ lè ṣe mí lẹ́ kí ló ṣẹlẹ̀. gbèsè bàbá ṣàdédé ni a wà lábẹ́tẹ̀ mú ṣe fàájì tèmi mo kàn láwọn ọlọ́pàá tó wá bọ́ọ̀sì wa mọ́bẹ̀ wọ́n lè gbé mi nìyẹn ẹ wo wọ́n ti nà mí gan gbogbo ara mi náà lórí ọmọládé tàjọ rẹ́pù lọ́jọ́ sí ẹ jẹ́ ká jẹ́wọ́ wọ́n dẹ̀ ti sọ pé àwọn máa hẹ́pù wa tàbá jẹ́wọ́. àwọ̀ ìyá. báńkì ṣó dáa kí ló ẹ wà lábẹ́tẹ̀ kí a máa jẹ mi àṣírí. ọ̀rẹ́ kò rí bẹ́ẹ̀. kí wèrè kọ́kọ́ gẹ̀ẹ́sì wá kó wá dóye mi àṣírí mọ́lé èmi tí mò ń gẹ̀ẹ́sì lọ dóye ayé. kẹ́tẹ́kẹ́tẹ́ gidi. ṣó dáa kó máa rí bẹ́ẹ̀. kò pọ́sibú kí a jẹ níbi tí èmi báńkì wà òun á ṣaṣọ lójú eégún fún mi ni ọ̀rọ̀ tí ò bá ti dé ààfin èmi báńkì kò tí ì ṣe dá nígboro kò sọ ọlọ́pàá tó lè dá kí ló ṣẹlẹ̀. ṣáda fún ẹ o ò ní believe pé nínú ìlú tàwa yìí àwọn wèrè kọ́kọ́ lọ kóra wọn jọ síbi kan láwọn bàálù kan èmi àṣírí tẹ́ pè mí gan ba ni lábẹ́tẹ̀ mi. ọlọ́wọ́n ọmọ ni àwọn ló ṣì. wọ́n wá lọ́mọ bá fẹ́ mú yàwó wèrè kọ́kọ́ wọn bá àwòrán ẹ̀ náà yẹn sí wa èmi náà rẹ̀ wò ó pé from there ó dáa ìyálò yẹn gan lè bẹ̀rẹ̀ sí ní live responsible kémi náà di ìyàwó ọmọọba mo bá dẹ̀ lọ síbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní jó wọ́n dàgbà láàmú gan ni o mo jó gidi gan ni o níwájú àwọn tó pera wọn lólóyè tán lanúlẹ̀ tán wò mí wà wọ́n mọ àṣírí mọ́ ye sex olóbùkún ni wọ́n ń bẹ̀. wọn wá rí kankan múnú gbogbo wa ṣe nígbà tí competition yẹn di 10 minutes wèrè kọ́kọ́ wọlé látẹ̀yìn ṣá àfi bí pọ́ lóògùn bọ́ ṣe mú nìyẹn tán lóhùn lóhùn yìí. àsáwọ̀ ọmọ. ṣé wàá rí pọ́n tọ́jú mi mọ́lẹ̀ òun bójú mi jẹ. má bójú ìyá wọn jẹ má má sọ yẹn mọ́jọ. ṣé o sọ fún ọ pé o léèyàn lẹ́yìn ni èmi báńkì èmi gan fúnra mi gan kíkan tí ẹ dúró pé òkè mi ti fẹ́ ṣe anything ìwọ gan fúnra ẹ o tójú ara ẹ gbé. èmi kú ẹ̀jẹ̀ gan o mọ̀ pé ní gbogbo gbòòrò kò sí anybody tèmi love mi ò love ìyá mi nítorí tiẹ̀ mi ò love bàbá mi ọ̀gbẹ́ni fọ̀rọ̀ lọ́ọ̀bù mi ò love àwọn ẹ̀gbọ́n mi ìwọ lèmi kó jẹ. ìwọ mọ̀ pé mo fẹ́ fún ẹ. ok kí ni nǹkan tó fẹ́ ká ṣe. sórí nǹkan tí mo fẹ́ kẹ́ gangan ni pé ọmọ ẹ̀lẹ́ yẹn ni mo fẹ́ kẹ́ bá mi bójú ẹ̀jẹ̀ sórí bọ̀bọ̀ yẹn lóòótọ́ ó ga ó straight ayé má bínú èèyàn mi ó ṣàmọ̀ pé mo love ẹ owó náà ni mo sì fọ́ fún iṣẹ́ mi ni mo yìí máa padà débẹ̀ bọ́ sórí ọmọ ẹ̀lẹ́ yẹn ẹ bá mi tó rẹ́pìn fún ìyá ẹ bá mi báyé ìyá ẹ jẹ́ balẹ̀ ọba jẹ́. wàá ṣeré. ó ṣojú ẹ nìkan la máa jẹ o lẹ́yìn ìgbà tá a bá jojú àjẹmú àjẹsẹ̀ àjẹ ògbàpá ẹ ẹ gbọ́ abẹ́ ń sùn. iṣẹ́ yẹn kẹ́ ṣe bọ́ ṣe ń ṣojú gan ẹni pé mi lè mú kókó látàárọ̀ gbogbo títẹ kó sílẹ̀ dá mú fúnra yín nítorí inú mi ò tiẹ̀ dùn bọ́ ọ̀rọ̀ táṣìbì sọ yẹn lásán ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀. kó lè mọ̀ pé àwọn tèmi bínú èmi kọ́ ni máa ṣe ìdájọ́ ẹ̀ because wọ́n kéré gan ẹ̀yin tèmi ẹ wò á ṣe ìdájọ́. Congratulations. Now ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan ẹ̀ ṣé tó bá dé palace so lè repeat ẹ̀. ọ̀gá ọlọ́pàá ọ̀rọ̀ ti dọ̀rọ̀ yan báyìí kò síbi tí mi ò ti lè sọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí confam mo sọ fún yẹn tí má dé palace máa sọ ju bẹ́ẹ̀ ṣe rán mi lọ kò lè parọ́ pé bí a kò ń mọ̀ mí náà òun gbogbo ló rán mi iṣẹ́ ibi tọ́rọ̀ dé yìí àmì ò lè jẹ́ ká wá pa mí síbi o. ilé ọba fi tọ́mọ ìrìn ni yóò wọ ilé tó ọba fi tọ́mọ ìrìn ni yóò wọ ẹ lẹ́ o. èmi ló ṣẹlẹ̀ o. ṣé o ṣe nǹkan. ẹ pẹ̀lẹ́ sà babolóye. ẹ lẹ́ o. orúkọ mi ni Inspector Kọ́láwọlé láti Ajíwẹ́ police station fún ààbò ìlú yìí náà ni àwa fún ǹjẹ́ mẹ́ni. mi ò mọ arákùnrin. ẹ mọ̀ mi ò mọ̀ o. ẹ mọ̀ ok. bàbá olóye ṣé ẹ rántí ojú mi dáadáa.
ojú mi ò fi bẹ́ẹ̀ dá sí ọ dáadáa mi ò mọ̀. èmi ni ọmọbìnrin tí mo wá jẹ́njọ́ tá à ń ṣe dancing competition bí báyìí tí ọmọ bá fi pick mi. mo rántí ẹni jó ìyá ọgbẹ mo ti rántí mo rántí ọ̀lẹ́. bàbá olóye ṣé mo pé lẹ́yìn tá a ṣe kíní tá a ṣe yẹn tán oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn tí wọ́n fi sọ wípé wọ́n ya fọ́tò mi pé mo wà naked ṣe rántí dáadáa lẹ́yìn ìgbà tí gbogbo yẹn lọ tán sà ni àṣírí wá tú lẹ́nu ọjọ́ mẹ́ta wípé ìyàwó ọmọọba gangan ló ṣokùnfà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi ìdí nìyí tí mo fi lọ sọ fún àwọn ọlọ́pàá kódà àwọn tó kù lára wọn gan àti kó wọn ìkan lára wọn lélẹ́yìí ó ní mo ṣe ní pé kí n mú wọn wá sí palace lẹ́nu kẹ́ẹ̀dẹ́ bá mi pé ìyàwó ọmọọba jáde kó náà lè máa tẹ̀lé wa lọ. ẹ̀ńtàn wí ti dolóògbé ó ti já láìsí. ẹ sàn ó ti kú kẹ ẹ ṣàánú mi ẹ má yẹ kí ìyá èèyàn méjì ti tèmi nìkan sàn ẹ ṣàánú mi òun ló rán mi níṣẹ́ ẹ jọ. kódà wọ́n ti lọ sìnkú rẹ̀ ilẹ̀ sì kọ́ wọn ò sí sílùú yìí ẹ̀yìn odi ìlú ni wọ́n sí sí. ibẹ̀ la ti ń bọ̀ yìí. ẹ má yẹ kí ìyá èèyàn méjì ti tèmi ọkàn ẹ jọ tó rẹ ṣàánú mi sà. ọ̀fọ̀ ń bẹ láàfin. bàbá olóye ẹ jọ prince wa ń kọ́. àrẹ̀mú ọba bí gbogbo gúdúgúdú yìí ti ṣẹlẹ̀ tán báyìí ló ti dẹrù rẹ̀ pátápátá ti rọ̀ lóòbó. wọ́n ọdún èmi ń lọ bó bá rí bákan náà. ọ̀dà ẹ ṣeun o. ọ̀daràn èmi ẹ ṣeré ẹ̀ bá o ní ẹ ṣeré ẹ̀ bá o. ẹ bọ́ ta ẹni tó ń ta kábíyèsí ètò ìgbọ̀dọ̀ rí yẹn pé kó ìbọn wọnú omi ó yá ẹni sẹ́ni ẹ ṣeun o ẹ kílé o. àkókò bí sàn ṣe rádaràda. àṣìbí ọmọ ṣìfàwù. kákúkú lọ́mọdé kó yẹ ní. àṣìbí ọmọ ṣìfàwù. ó sàn ju ká dàgbà ká di láǹgbà. àṣìbí ọmọ ṣìfàwù. ẹ wá máa forí túlẹ̀ àgbọn. àṣìbí ọmọ ṣìfàwù. ogun ẹ̀mí bájá kò ṣeé so. àṣìbí ọmọ ṣìfàwù. mo bá fọ̀rẹ́ rẹ hàn mí kí n lè mọrú ènìyàn tó jẹ́. ẹgbẹ́ búburú ó bá wa rere jẹ́ ní. ìwà rere dẹ̀ lẹ́ṣọ́ ènìyàn. ọmọ lókun ọmọ nídẹ ọmọ nísinsìnyí kò nù sí. bójú bá ṣe pin òun yẹ ká fi hàn ojú a kì í fọ́ lájẹyọ kó má má bóni láhàn. àṣìbí ọmọ ṣìfàwù. jàgídíjàgan òye ọmọlúwàbí. àṣìbí ọmọ ṣìfàwù. alágẹmọ tó ń rìn gbẹrẹkú. àṣìbí ọmọ ṣìfàwù. gbèlèǹté ọpọlọ tó jọra ẹ̀ mọ́lẹ̀. àṣìbí ọmọ ṣìfàwù. ìrínisí nìsọ ni lọ́jọ́. àṣìbí ọmọ ṣìfàwù. bọ́mọ ọjọ́ ṣòkòtò dandan ni kójọ kejì pa. ọmọ ẹ̀yálẹ̀yà ń jọ ẹ̀wòlẹ̀ ẹ̀wẹ̀nu ọkọ. ilé là ń wò ó ká tó sọmọ lórúkọ. ìbí abíni là ń hùwà ẹni tó bí ni là ń jọ. àgbàlagbà tó ń ṣe láńgbáláńgbá. àṣìbí ọmọ ṣìfàwù. olófòfò àdúgbò tátà fọ́. àṣìbí ọmọ ṣìfàwù. àṣà fòfé àwòdì fòfé. àṣìbí ọmọ ṣìfàwù. rìkíṣí.